Ẹ kú dédé ìwòyí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi àti ní ibi gbogbo tẹ́ ti máa ń gbọ́ wa àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu àwẹ̀ eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ìgboro lónìí a gbàdúrà wípé ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àti láyé ẹnìkọ̀ọ̀kan wa tó lónìí mo tún ti mú òmíràn dé fún yín mo fẹ́ máa gbé yín dé àrà ọ̀tọ̀ níbi lọ́tùnlọ́tùn bí ọjọ́ ṣe máa ń yọ bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ máa gbé yín débẹ̀ lónìí àwọn ohun tí mo sì fẹ́ máa mẹ́nubà lónìí òun náà ni a fẹ́ máa dárúkọ àwọn àgbà òṣèré wa àti àwọn ìràwọ̀ òṣèré tó jẹ́ wípé àwọn ni wọ́n ní owó àti ọlá jù nínú àwọn òṣèré ilẹ̀ Yorùbá màá wá máa mú wá fún yín lẹ́sọ̀lẹ́sọ̀ màá bẹ̀rẹ̀ láti orí ẹni kẹwàá nínú wọn títí tó fi dé orí ẹni àkọ́kọ́ ẹni kẹwàá tí mo sì fẹ́ dárúkọ òun náà ni Ìyábọ̀ Òjó eléyìí tí gbogbo àwọn ènìyàn tún máa ń pè ní Queen Mother a bí Ìyábọ̀ Òjó ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1977 sí ìpínlẹ̀ Èkó la bí Ìyábọ̀ Òjó sí ìyẹn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀tún lọ́jọ́ ń yọ òun lọ́rọ̀ màmá wa Ìyábọ̀ Òjó kì í ṣe ẹni téèyàn máa dárúkọ rẹ̀ táwọn èèyàn á sọ wípé àwọn ò tiẹ̀ mọ̀ rárá nítorí wípé kódà Queen Mother ò lè wà níbì kan kí gbogbo ẹ̀ wá tutù dódódó níṣe ni gbogbo ẹ̀ máa rọ́ kìkì ló máa rọ́ kẹ́kẹ́ gẹ́gẹ́ bí a sì ṣe mọ̀ wípé onígboyà ènìyàn òun ni Ìyábọ̀ Òjó jẹ́ so kí wá ṣe òṣèré orí ìtàgé nìkan ni Ìyábọ̀ Òjó jẹ́ o ó ní iléeṣẹ́ ìṣaralóge ó tún jẹ́ olókoòwò níṣe ló sì tún máa ń mójútó àwọn ọmọ aláìní bàbá tí wọ́n nílò ìtọ́jú níṣe ni ó máa ń mójútó wọn tí ó sì máa ń pèsè fún wọn ní ìwọ̀nba bí ó bá ṣe lè ṣe é nígbà tí ó wá di 2025 ó ṣe eré kan tí ó kópa nínú eré kan tó jẹ́ pé òun gan náà ni ó ṣe eré náà jáde tí wọ́n pè ní Làbákẹ́ Olódodo láàrin òpin ọ̀sẹ̀ ẹyọ kan òun ni Làbákẹ́ Olódodo ni wọ́n rí owó tó tó 50 mílíọ̀nù náírà ó tún lé ní àárín òpin ọ̀sẹ̀ ẹyọ kan ṣoṣo èyí náà wà lára àwọn ohun tí ó gbé sókè tó gbé jáde dáadáa sí gbangba ní àsìkò ìgbà náà tí orúkọ rẹ̀ tó sì ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ lọ ní ìgboro ayé nígbà tí wọ́n wá ṣí síwá tí wọ́n ṣí sẹ́yìn wọ́n sọ wípé ohun tí Ìyábọ̀ Òjó tó òun náà ni ó jẹ́ 3.2 billion naira òun ni net worth ẹ̀ òun ni àwọn nǹkan tí wọ́n bá ṣí gbogbo ẹ̀ papọ̀ òun ni nǹkan tó ẹ̀rí wípé owó tabua owó kì í síbẹ̀ òun náà ni ẹnì kejì tí mo tún fẹ́ máa mú wá sí etí ìgbọ̀nyín òun náà ni Ibrahim Chatta lélẹ̀ tí ó jẹ́ ẹnì kẹsàn-án ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó ni mo pè ní ẹnì kẹwàá Ibrahim Chatta yìí òun ni ẹnì kẹsàn-án Ibrahim Chatta yìí ó jẹ́ ẹni gbàǹkọ̀gbì kan láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá èèyàn tí bó bá tiẹ̀ ṣe ń sọ Yorùbá lẹ́nu gan èèyàn ò lè mọ̀ wípé ọmọ Tápà ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọmọ Tápà ni a bí sí ìpínlẹ̀ Kwara ní ẹ̀yà Núpé ibẹ̀ gangan ni ẹ̀yà Ibrahim Chatta a bí ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 1970 ó jẹ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ó sì tún jẹ́ olórin ó jẹ́ ẹni tí ó máa ń kọrin àti ẹ̀wá wú gbọ́ wípé láti ìgbà tó ti wà ní ọmọ ọdún 15 ìgbà yẹn ló ti darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tó sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe takuntakun láàrin wọn èyí ń jẹ́ kó yé wa wípé láti ilẹ̀ òun ni ló ti mú eré orí ìtàgé yìí lọ́kùnkúndùn bó tilẹ̀ jẹ́ pé kò láǹfààní láti lọ sí iléèwé lọ́nà gbọọrọ tó pọ̀jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó jẹ́ kó yé wa wípé iléèwé nìkan òun kọ́ ni èèyàn fi lè làlùyọ tàbí làmìlaka nínú ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá láti ọmọ ọdún 15 tí ó sì ti wá fi dé ibi tó dé ibẹ̀ náà ló ti kó gbogbo àwọn ohun tó kó jọ pátápátá ibẹ̀ ni ó ti kó jọ ó ní abúlé ìyá fọ́nrán ó ní abúlé ìyá fọ́nrán tí ó tó 24 acres ìyẹn éka 24 nílé tí ó jẹ́ tàbá fẹ́ ṣí gbogbo rẹ̀ ní àwọn éka 24 yẹn ní abúlé ibi tó ti máa ń ya fọ́nrán rẹ̀ ó jẹ́ 1.4 billion naira lélẹ̀ tí gbogbo àkójọpọ̀ nígbà tí wọ́n ṣí gbogbo àwọn ohun tó lókè nílẹ̀ àti lọ́tún lósì tí wọ́n ṣí gbogbo rẹ̀ papọ̀ tán ó jẹ́ 3
3.3 billion naira. Eléyìí ni a lè pè ní net worth ti Ibrahim Chatta ní ọdún 2026 eléyìí tí a wà níbẹ̀ yìí. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa mú wá sí etí ìgbọ̀yìn òun náà ni Bimbo Ademoye eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Bimbo Ademoye. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé Bimbo Ademoye òun náà jẹ́ ẹni pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, kódà ó tún jẹ́ aláwàdà. Bí ó bá bẹ̀rẹ̀ eré àwàdà rẹ̀ báyìí, ẹ̀rín àríntọ̀sára òun ni àwọn ènìyàn máa ń rín ní ibi eré rẹ̀. Ó jẹ́ adẹ́rìn pòṣónú, òun gangan fúnra rẹ̀ tán bá sọ pé kárátà òun gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. Níṣe ni ó máa ń fi taratara àti tọkàntọkàn ṣe ohun gbogbo tó bá ń ṣe, yálà lórí ìtàgé tàbí eléyìí tó tún máa ń ṣe ní ẹ̀yìn ìtàgé. A bí Bimbo Ademoye ní ọjọ́ 4 oṣù kejì ọdún 1991 sí ìlú Èkó. Ó tún wá jẹ́ content creator, ó tún jẹ́ influencer. Lẹ́yìn wípé ó ń ṣeré orí ìtàgé ní òun ni Bimbo Ademoye jẹ́. Ní ọdún 2025 eré kan tó gbé jáde ló bá lámìlaka. Orúkọ eré náà ni Where Love Lives. Bí eré náà bó ṣe bú jáde, ohun tó rí níbẹ̀ ó ga yéye, ó lọ lọ́pọ̀lọpọ̀. Bàbá wa ṣí gbogbo ohun tí Bimbo Ademoye ní nílé lóko àti ní ọ̀tún lósì, bàbá ṣí papọ̀ tán, ó jẹ́ 3.6 billion naira. Òun nìyẹn ní owó náírà. Ìyẹn ṣe mọ̀ wípé tá a bá tún gbé ní owó dọ́là ó ní iye tó jẹ́ náà, ṣùgbọ́n ní owó náírà òun náà ni ó jẹ́ 3.6 billion naira. Mo tún fẹ́ mú ẹlòmíràn, ìyẹn Ibrahim Yekini eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀dí Icon jẹ́ ọ̀kan lára gbòógì àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ẹni takuntakun ni. Ìtẹ̀lẹ̀dí Icon ni a bí ní ọjọ́ 21 oṣù kínní ọdún 1980 sí ìlú Abẹ́òkúta, ṣùgbọ́n ìlú Kano òun ni wọ́n ti wo Ìtẹ̀lẹ̀ dàgbà, ìyẹn Ibrahim Yekini. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà bá sì ṣe rí, dẹ́yìn náà bá rí ìdúró lọ́mọkùnrin rẹ̀, ẹ̀yin gan mọ̀ pé nǹkan kan ń bẹ lẹ́yìn rẹ̀. Òun ló wá jẹ́ kí n fẹ́ máa gbé yín débẹ̀ wípé kó tó di pé ó darapọ̀ mọ́ iṣẹ́ òṣèré orí ìtàgé, wọ́n jẹ́ kó yé wa wípé ó ti kọ́ṣẹ́ ẹ̀ṣẹ́ jíjà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin náà rí bí ọmọkùnrin ṣe kí síbẹ̀, ó ti kọ́ṣẹ́ ẹ̀ṣẹ́ jíjà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Aláwòkọ́ṣe rẹ̀ òun ló wá gbà á nímọ̀ràn wípé bóyá kò tiẹ̀ kúkú lọ darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé. Lòun náà bá gbà sí wọn lẹ́nu, àbẹ́ẹ̀wá rí bí eléyìí bó ṣe yí ìgbé ayé rẹ̀ padà kúrò ní ẹni tó ń ja ẹ̀ṣẹ́ sí ẹni tí ó ń ṣe eré orí ìtàgé. Níbẹ̀ náà sì ni ó ti lọ tó ti làmìlaka. Ó tún wá jẹ́ òǹkọ eré, ó jẹ́ òǹṣeré, òun náà tún jẹ́ ẹni tó máa ń kópa nínú àwọn eré ẹlòmíràn, tó sì jẹ́ wípé òun náà ó máa ń kọ eré ara rẹ̀ fúnra rẹ̀, tí ó sì máa ń direct náà fúnra rẹ̀, tí ó máa ń ṣe takuntakun níbi iṣẹ́ ara rẹ̀ àti níbi iṣẹ́ ẹlòmíràn. Bàbá wa ṣí ohun gbogbo tí Ibrahim Yekini ní láòtún lósì àti ní gbogbo ibi, ó jẹ́ 3.7 billion naira. Òun náà ni a lè sọ wípé net worth ti Ibrahim Yekini ní ọdún 2026 eléyìí tá wà yìí. Ẹni tó kàn tí mo fẹ́ máa dárúkọ òun náà ni Kunle Afolayan. Kunle Afolayan òun náà jẹ́ ẹnìkan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé gbogbo ohun tó bá ṣe pátápátá níṣe ló máa ń fi tọkàntara àti ohun gbogbo tí ó bá ní tí ó máa fi ń ṣe. A bí Kunle Afolayan ní 30 oṣù kẹsàn-án ọdún 1975 sí Èbúté Mẹ́ta ní ìlú Èkó, ṣùgbọ́n ó jẹ́ ọmọ Ìgbómìnà ní ìpínlẹ̀ Kwara. Ó jẹ́ ọmọ Ìgbómìnà ní ìpínlẹ̀ Kwara, ọmọ ibi tó jẹ́ gangan nìyẹn, ibi tó ti ṣẹ̀ wá gangan òun nìyẹn. Ṣùgbọ́n kó tó wá di wípé ó darapọ̀ mọ́ eré orí ìtàgé ilẹ̀ Yorùbá, níṣe ni ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí pé ohun tó kà ní ilé ìwé, ohun tó kẹ́kọ̀ọ́ jáde lé lórí ní ilé ìwé nìyẹn. Ó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìfowópamọ́. Ṣùgbọ́n nígbà tí ó darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní lámìlaka nínú iṣẹ́ náà, tí àwọn ènìyàn sì wá mọ̀ ọ́ lọ́tún lósì, tí wọ́n mọ̀ ọ́ kálé kákó, tí ó jẹ́ wípé gbogbo àwọn ènìyàn ló máa ń fẹ́ gbọ́ tirẹ̀, nítorí pé ohun gbogbo tí ó bá ń ṣe
òun ni ó máa ń fi tọkàntara ṣe. Ó tiẹ̀ tún wá já sí wípé gbogbo kásẹ̀ wá sọ pé gbogbo àwọn ìdílé rẹ̀ pátápátá òun náà ni wọ́n ń kópa nínú eré orí ìtàgé. Ẹ rí wípé inú ẹ̀jẹ̀ ló wà, ó tiẹ̀ wá bá a nílé gan ni. Nígbà tí ó di ọdún 2024 ó kópa nínú Aníkúlápó, Citation àti October 1st. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti wo eré náà ẹ ó rí wípé ipa ribiribi òun ni Kunle Afolayan ni ó kó ní inú àwọn eré náà. Nígbà tí a wá ṣí Kunle Afolayan gbogbo ohun tó ní lọ́tún lọ́sì àti kálé kákó ó ń lọ sí 4.7 billion naira. Ìyẹn ní net worth ti Kunle Afolayan ní ọdún 2026 eléyìí tí a wà yìí. Ẹni tó kàn tí mo fẹ́ máa mẹ́nubà òun náà ni Odunlade Adekola eléyìí tí gbogbo wa máa ń pè ní Odunlade Adekola. Ó jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Ó jẹ́ ẹni tí a ò lè fọwọ́ rọ́ sẹ́yìn tí àwọn ènìyàn máa ń fẹ́ rí nítorí gbogbo ipa tó bá ń kó pátápátá gbogbo ẹ̀ ló máa ń fi tọkàntara ṣe àṣebí wípé ojú ayé ló wà. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń ṣe. A bí Odunlade Adekola ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1976 ní a bí Odunlade Adekola sí ìlú Abẹ́òkúta, ṣùgbọ́n ó jẹ́ ibi tí ó ti ṣẹ́yọ gangan ibẹ̀ ní ìlú ìpínlẹ̀ Èkìtì, ibẹ̀ ní Odunlade Adekola ti wá. Ṣùgbọ́n nígbà tó di ọdún 2025 nǹkan kan ṣẹlẹ̀. Ìgbà náà ni bàbá rẹ̀ ṣaláìsí tí wọ́n ṣe ayẹyẹ náà tí wọ́n ṣe ó jẹ́ ohun tó dùn lọ́pọ̀lọpọ̀ tí ó sì mú ìbànújẹ́ bá a. Ṣùgbọ́n eléyìí kò jẹ́ kí ó dí iṣẹ́ eléyìí tó máa ń ṣe, kò jẹ́ kó dí lọ́wọ́. Níṣe ni ó sì ń fi tọkàntara ni ó sì fi ń ṣe iṣẹ́ rẹ̀. Tá a bá wá sí ohun gbogbo tí Odunlade Adekola ní nílé àti lóko ní gbogbo ibi ó jẹ́ 4.8 billion naira. Ẹ rí wípé owó kì í síbẹ̀, kì í ṣe nǹkan tí téèyàn lè fún ọmọ pé ọmọ gbà lọ ra súùtì mu. Odunlade Adekola ó jẹ́ ènìyàn pàtàkì níbẹ̀. Ó sì tún jẹ́ ẹni tí ó máa ń gbé eré jáde. Òun náà jẹ́ olùkọ́ eré. Ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́ bá mọ àwọn eré tí ó ti kọ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti tí ó ti kópa nínú rẹ̀, àwọn bíi eré bíi Múfú Olóòṣà Oko, ó ti ṣe bíi Sunday ọmọ àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń kópa nínú àwọn eré rẹ̀. Ó sì jẹ́ ẹni takuntakun. Ẹlòmíràn tí mo tún fẹ́ máa mẹ́nubà òun náà ni Elizabeth Sola Sobowale eléyìí tí gbogbo wa mọ̀ sí màmá Sola Sobowale. Gbogbo wa náà ni a mọ̀ màmá wípé màmá ò gba ìgbàkúgbà o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tí wọ́n bá ti dẹnu iṣẹ́ wọ́n ní bàbá dẹnu iṣẹ́ ṣíṣe là á ṣe. Bẹ́ẹ̀ ni màmá ṣe máa ń fi iṣẹ́ wọn ṣe. A bí Sola Sobowale ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún 1965 sí ìlú Ondo. Ní àtìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń ṣe eré orí ìtàgé bí wọ́n ṣe jẹ́ ọmọ Ondo yẹn. Nígbà tó di ọdún 2025 wọ́n kọ eré wọ́n sì kópa nínú rẹ̀ eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Her Excellency àti àwọn tó jọmọ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn eré yìí ó jáde tó lámìlaka nígbà náà tí ó jẹ́ wípé kò sí ẹni tí kò fẹ́ gbọ́ nípa àwọn eré náà. Ní bàbá wa kó gbogbo ohun tí ilé Sola Sobowale tó ní nílé lóko tá bá kó gbogbo ẹ̀jọ ó jẹ́ 6 billion naira. Tẹ́rí wípé a ti ń gòkè sí báyìí. Owó náà kì í síbẹ̀ ṣùgbọ́n ó tún kì ju àwọn ilé tá ti ń sọ̀bọ̀ látòkè lọ. Ẹ ṣe wá rí i pé tá bá tún lọ síwájú sí bẹ́ẹ̀ àwọn tá bá tún dárúkọ síwájú sí bẹ́ẹ̀ náà ni a ṣe máa gòkè sí bẹ́ẹ̀ la ṣe máa gòkè sí. Ẹlòmíràn tí mo tún fẹ́ dárúkọ báyìí òun ní Femi Adebayo eléyìí tí ó jẹ́ ọmọ bíbí inú bàbá àgbà òṣèré Adebayo Salami. Láti ipasẹ̀ bàbá rẹ̀ òun náà ni ó ti wọ inú eré orí ìtàgé tí ó sì ti bẹ̀rẹ̀ sí ní kópa níbẹ̀. Láti ìgbà náà ni ó sì ti bẹ̀rẹ̀ sí ní lámìlaka. Gbogbo ẹ̀yin tí ẹ ò bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ lọ mọ̀ báyìí wípé dílọ̀ gangan mà ní Fẹ́mi Adébáyọ̀ kó tó di wípé ó darapọ̀ mọ́ òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. Lọ́yà ni Fẹ́mi Adébáyọ̀ ṣùgbọ́n ló bá kọ̀yìn sí iṣẹ́ lọ́yà ló kọ̀yìn sí iṣẹ́ agbẹjọ́rò ló sọ wípé ọ̀tọ̀ ni ibi tó rí dáhùn sí wípé ibi eré orí ìtàgé gangan ni lòun ó kọjú sí. Bẹ́ẹ̀ náà ló sì ti ń kópa láti ìgbà náà. Fẹ́mi Adébáyọ̀ tí a bí ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 1976 abẹ́rẹ́ wípé ọjọ́ ìbí kan náà ni òun àti Odunlade Adekola jọ ní. Wọ́n sì tún jọ wà nínú industry kan náà. Tó a wá bí
Femi Adebayo ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, àbí ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní ó sì jẹ́ wípé gbogbo ibi pátápátá lágbàáyé òun ni wọ́n ti mọ Femi Adebayo, àti ní Nàìjíríà àti lókè òkun. Kò sí ibi tẹ́ ti dárúkọ Femi Adebayo tí wọn ò mọ̀, àgàgà àwọn tí ó jẹ́ àwọn ará Áfíríkà tó wà ní òkè òkun. Tá a bá wá ṣí ohun gbogbo tí Femi Adebayo ní nílé lóko àti ní gbogbo ibi, ó jẹ́ 6.3 billion naira. Tá a bá ń sọ̀rọ̀ nípa bílíọ̀nù, mi ò sọ mílíọ̀nù o, bílíọ̀nù náírà. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé nǹkan kì í síbẹ̀. Kódà ẹni téèyàn lè rọ́ọ̀lù òun ni bàmí Fẹ́mi Adébáyọ̀. Ẹlòmíràn tí mo tún fẹ́ dárúkọ òun náà ni Toyin Abraham, Toyin Abraham, eléyìí tí gbogbo wa máa ń pè ní Toyin Abraham ní báyìí. Tí tẹ́ bá sì tún dárúkọ Ovasabianti létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn, òun náà ni àwọn mìíràn mọ̀ sí. Òun náà ni Ovasabianti, kò pé méjì. Ó jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí kò tiẹ̀ ṣe fọwọ́ rọ́ sẹ́yìn rárá, tí ó jẹ́ wípé ilé-iṣẹ́ òṣèré ilẹ̀ Yorùbá kan Toyin Abraham kan ni. Kódà ó tún wá jẹ́ ẹni takuntakun tí ó máa ń fi ọkàn àti ara ṣe ohun gbogbo tó bá ń ṣe. A bí Toyin Abraham ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 1982 ní ìpínlẹ̀ Edo. Ibẹ̀ ni a bí sí. Ṣètìrí wípé Toyin Abraham kì í tẹ̀ tún wá ṣe ọmọ Yorùbá, ṣùgbọ́n ó kàn jẹ́ wípé ìlú Ìbàdàn ni wọ́n ti tọ́ ọ dàgbà. Òun ni ó fà á tí a fi máa ń gbọ́ tí ó máa ń sọ Yorùbá lẹ́nu bí ẹni jẹṣu. Nígbà tí ó di ọdún 2024, ó gbé eré kan jáde tí ó pè ní alákadá. Ó pè ní alákadá. Níbi eré náà, láàrin ìgbà kékeré tó gbé eré náà jáde, ló ti rí 500 million naira ní inú eré náà. Nígbà tó tún di ọdún 2025, ìgbà tó di ọdún 2025, a mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà aáwọ̀ kan ń lọ láàrin àwọn àti màmá Funke Akindele, ṣùgbọ́n nígbà tó di ọdún 2025 wọ́n bá sọ wípé kí gbogbo aáwọ̀ tó ti ń lọ láàrin àwọn kó máa bá 2024 lọ jàre. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe yanjú ohun gbogbo aáwọ̀ pátápátá tó wà láàrin wọn. Bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n sì ti wà ní orí ọwọ́ tó dára báyìí. Kò sí ẹni tó ní inúnibíni sí ara wọn nínú àwọn méjèèjì mọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé onínú tútù òun náà ni àwọn òṣèré gbáǹkọ-gbáǹkọ tí à ń sọ yìí. Tá a bá wá ṣí ohun tí Toyin Abraham tó ní nílé àti lóko, ó jẹ́ 11.4 billion naira. Òun náà ni Toyin Abraham. Òun ni tá a bá ṣe ohun gbogbo tó ní, nǹkan tí ó ní nìyẹn. Ṣé wá rí wípé owó náà bí èèyàn bá fi dókòwò gan láíláí kò tiẹ̀ lè run. Ẹni tí mo wá fẹ́ dárúkọ gbẹ̀yìn òun náà ni eégún ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀. Òun náà ni Funke Akindele, eléyìí tí gbogbo wa mọ̀ sí Jennifer. Funke Akindele ó jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn, tí àwọn ènìyàn sì mọ̀ káàkiri nílé lóko àti lẹ́yìn odi. Kò síbi tẹ́ ti dárúkọ Jennifer tí àwọn ènìyàn ní mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó jẹ́ ẹnìkan pàtàkì àti igi ògúnná gbòǹgbò láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. A bí Jennifer ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1977 sí ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Nígbà tí ó di ọdún 2024 ni ló ṣe àgbéjáde eré kan tí wọ́n pè ní Everybody Loves Jennifer, tí ó sì jẹ́ wípé eré náà bí ó ṣe gbé jáde ni ó lámìlaka ní gbogbo ibi tí eré náà ti wù jáde pátápátá. Ibẹ̀ ni wọ́n ti mọ̀, tí wọ́n sì máa ń wò lọ́tún lósì, tí àwọn ènìyàn sì ń pariwo rẹ̀. Ó popular gan ní ìgbà tí eré náà jáde. Ó sì mú kí ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn alátẹ̀lé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn owó náà níbi eré náà. Ìgbà tó tún wá di ọdún 2025 ló bá tún gbé ìmí jáde tó pè ní behind the scene. Behind the scene yìí náà, òun náà jáde, bó ti jáde ló lámìlaka tó yẹ wípé gbogbo àwọn ènìyàn ló wò. Látàrí bẹ́ẹ̀ orúkọ rẹ̀ tún lọ sókè, ó tún lọ sókè, ó tún lọ sókè sí i. Tá a bá wá ṣí ohun gbogbo tí Funke Akindele tí ó ní, ó jẹ́ 24 billion naira. 24 billion naira òun ni a lè pè ní net worth Funke Akindele ní ọdún 2026 yìí.